Hallelujah. Jehovah Jésù Kristi Holy Michael. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún oore ọ̀fẹ́ tó fi fún wa, gba ọpẹ́ wa. Ògo ni fún orúkọ rẹ. A máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ tí àkókò yìí. Olúwa bá wa pàdé. Jésù Olúwa wa. Ará mi nínú Olúwa, mo kí yín ní àkókò yìí. Tó bá yẹ pé ọ̀sán ni, mo kí yín pé ẹ káàsán. Tó bá yẹ pé àárọ̀ ni a ti bẹ̀rẹ̀ sí wo program yìí, mo kí yín pé ẹ káàárọ̀. Mo kí yín pé ẹ káalẹ́ àti nígbà gbogbo tí ẹ bá ti ń bá mi pàdé. Ọlọ́run yóò wà pẹ̀lú wa. Kókó ọ̀rọ̀ tí mo fẹ́ mẹ́nubà ní àkókò yìí ni ọ̀rọ̀ ọpẹ́. Àǹfààní wo ló wà nínú ọpẹ́? Ó yẹ ká lè máa ṣe àwọn nǹkan wọ̀nyí torí pé ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí nínú ìjọ wa tàbí lórí oríṣiríṣi. Àmọ́ tí irú nǹkan báyìí bá tún wà tá tún ń lóore ọ̀fẹ́ àti bá pàdé, á jẹ́ nǹkan pàtàkì fún wa wípé a tún máa fi jíròrò papọ̀ pé nǹkan tí mo gbọ́ yìí o níbi báyìí ní ṣọ́ọ̀ṣì mi o, òdodo ni o. Ọpẹ́ ṣe pàtàkì. Ọpẹ́ jẹ́ ohun pàtàkì tí Ọlọ́run máa ń sábà lò ní ayé ìgbà yẹn nínú Bíbélì láéláé, nínú májẹ̀mú láéláé. A máa ń pe ọpẹ́ ní ẹbọ. Wọ́n á pè ní ẹbọ. Wọ́n á rúbọ nínú Bíbélì. Wọ́n á ní àtàyè bàbá wa Noah. Ọpẹ́ ti bẹ̀rẹ̀ látòrí wọn. Wọ́n dúpẹ́ gbogbo nǹkan ni wọ́n fi bá Ọlọ́run nípa ọpẹ́. Bákan náà bàbá wa Abrahamu, àwọn náà dúpẹ́. Tẹ́ bá wo ọpẹ́ bó ṣe wà important, bó ṣe jẹ́ pàtàkì sí bàbá wa Abrahamu nígbà tí wọ́n ń dúpẹ́ tí wọ́n ń rúbọ tí wọ́n nínú ìwé Genesis 15. Ọpẹ́ yẹn ló mú ilẹ̀ Israeli, àwọn ọmọ Israeli láti lọ sínú oko ẹrú torí pé bàbá rúbọ ọpẹ́ tán. Wọ́n jókòó tì pé àwọn fẹ́ wo ẹni tó fẹ́ gba ọpẹ́. Ìgbà tí bàbá dẹ̀ jókòó tì ọpẹ́, wọ́n rí pé ẹyẹ ló dé lẹ́yìn tí ẹyẹ dé tí wọ́n lé ẹyẹ dànù pé ẹyẹ ló fẹ́ gbọpẹ́, ṣé ẹyẹ ni mo ṣọpẹ́ sí ni, ẹyẹ mo ṣọpẹ́ fún ni. Wọ́n orun èjìká kùn wọ́n. Ibẹ̀ ni wọ́n ti sùn lọ tí wọ́n rí pé Ọlọ́run sọ fún wọn pé Abrahamu, kí ló dé tó lé àwọn ẹyẹ yẹn dànù? Mọ̀ nítòótọ́ wípé ohun tó ṣe yìí o, irú àwọn ọmọ rẹ yóò sìnrú ní ilẹ̀ àjòjì níbi tí a kò ti mọ̀ wọ́n rí. Wọ́n á dẹ̀ jẹ wọ́n níyà fún 400 ọdún 400 years lórí ọ̀rọ̀ ọpẹ́. Ọpẹ́ ṣe pàtàkì. Kókó tó agbára tó wà nínú ọpẹ́ nìyẹn. Ọpẹ́ jẹ́ ohun ìṣẹ́gun. Tí ogun bá pọ̀ fún wa, tí gbogbo nǹkan dojúrú, ta wá ọ̀nà àbáyọ, wòlíì ti dọ́gba iṣẹ́, àti lọ, àti bọ̀, àti gbàdúrà, àti ka Bíbélì, àti pa òfin mọ́, síbẹ̀ ogun yẹn sì le koko mọ́ wa. Agbára tó wà nínú ọpẹ́ nìyẹn. Ọpẹ́ la ó padà sí, la ó fi ṣẹ́gun. Ọpẹ́ tí a bá wo ìwé Psalm 67 láti ẹsẹ̀ ìkíní, ó sọ fún wa nípa ọpẹ́ níbẹ̀. Mo fẹ́ kí a mọ agbára tó wà nínú ọpẹ́ torí àkóbá wà nínú ọpẹ́. Tí a bá ń ṣọpẹ́ yẹn tá a bá tún mọ̀ ṣe, wàhálà tún wà ńbẹ̀. So agbára tó nǹkan tèmi fẹ́ sọ̀rọ̀ lé lórí ni pé nǹkan tí ó lè mú ìṣẹ́gun bá wa, tí a fi lè rí gbogbo ohun gbogbo tá à ń béèrè lọ́wọ́ Ọlọ́run, tá a fi lè rí ojú rere Ọlọ́run, tá a fi lè rí àánú gbà, tá a fi lè ṣẹ́gun gbogbo ogun tó ń jà wá. Ogun ìdílé ìyá ni, ogun ìdílé bàbá ni, ogun ní gbogbo káàkiri. Ohun tá a fi lè ṣẹ́gun ẹ̀ tí ogun bá pọ̀ fún wa tí ò sí ọ̀nà àbáyọ mọ́, òun ni ọpẹ́. Ẹ jẹ́ ká ka ìwé yẹn ká lè mọ nǹkan tí agbára ọpẹ́ jẹ́. Nígbà tó ka nínú ìwé yẹn Psalm 67 láti ẹsẹ̀ kìíní, ó ní kí Ọlọ́run kí ó ṣàánú fún wa, kí ó sì bùsí fún wa, kí ó sì ṣe ojú rẹ̀ kí ó mọ́lẹ̀ sí wa lára, kí ọ̀nà rẹ̀ kí ó lè di mímọ̀ ní ayé àti ìgbàlà ìlera rẹ̀ ní gbogbo orílẹ̀-èdè. Jẹ́ kí àwọn ènìyàn kí ó yìn ọ́, Ọlọ́run. Jẹ́ kí gbogbo ènìyàn kí ó yìn ọ́. Jẹ́ kí inú àwọn orílẹ̀-èdè kí ó dùn, kí wọn kí ó sì máa kọrin fún ayọ̀, nítorí tí ìwọ ó fi òdodo ṣe ìdájọ́ ènìyàn, ìwọ ó sì jọba àwọn orílẹ̀-èdè. Jẹ́ kí àwọn ènìyàn kí ó yìn ọ́, Ọlọ́run. Jẹ́ kí gbogbo ènìyàn kí ó yìn ọ́. Ẹsẹ̀ kẹfà, ẹ wá wo ọ̀nà àbáyọ. Agbára ọpẹ́ rèé o ní ẹsẹ̀ kẹfà. Mo tí mo mú wá rèé o. Ó ní nígbà náà ni ilẹ̀ yóò tó máa mú ìbísí rẹ̀ wá. Ọlọ́run wa
fúnra rẹ yóò bù sí fún wa. Ọlọ́run yóò bù sí fún wa àti gbogbo òpin ayé yóò sì máa bẹ̀rù rẹ. Tí a bá wò ó dáradára nínú ọ̀rọ̀ Ọlọ́run tí mo kà yẹn, ó ní nígbà tá a bá ṣe ọpẹ́, ó ní nígbà náà ni ilẹ̀ yóò tó máa mú àsùnkún ìbísí rẹ̀ wá. Ìbùkún rẹ̀, agbára rẹ̀, ìṣẹ́gun rẹ̀, gbogbo tó ti ń béèrè látọjọ́ pípẹ́, tó bá ti bẹ̀rẹ̀ sí ṣọpẹ́, nǹkan ó ti máa rọrùn fún ẹ jù. Ó ti lè lọ síwé odò, kò sí nǹkan tó ti lè ṣe, kò sí nǹkan tí ò ti lè na ẹ. Tó bá padà sínú ọpẹ́, ohun tó dára ni. Wàá bẹ̀rẹ̀ sí ní rí ohun gbogbo, ìrọ̀rùn, àlàáfíà. Ṣùgbọ́n nígbà tó bá wá ń ṣe ọpẹ́ yẹn, kí ni ojúṣe rẹ? O gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ onínú mímọ́. O gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò máa dáríjì ènìyàn. Torí kíkan ṣe pé mo fẹ́ gbọ́pẹ́, mo fẹ́ ṣiṣẹ́, mo fẹ́ ṣọpẹ́, wọ́n ti ní agbára wà nínú ọpẹ́, wọ́n ti ní ìṣẹ́gun wà nínú ọpẹ́. Òun láti padà sínú ẹ̀mí, kó lọ bá ẹnìkejì rẹ làjà, kó dáríjì ọmọnìkejì rẹ, kó ti nínú mímọ́ sí ẹnìkejì rẹ. Nígbà náà ọpẹ́ rẹ yóò ṣe ìtẹ́wọ́gbà. Tí a bá wo ìgbé ayé Jèhóṣáfátì, olórí ni nílẹ̀ Ísírẹ́lì. Ogun dìde sí Jèhóṣáfátì àti ìdílé Ísírẹ́lì. Ó dàbí ẹ̀yà ní Nàìjíríà, bóyá a pín sí bí ẹ̀yà 3 àbí bí ẹ̀yà 6. Fún àpẹẹrẹ, kí orílẹ̀-èdè kan kó wá dìde, odidi orílẹ̀-èdè kan kó wá dìde, kó wá fẹ́ bá ẹ̀yà kan jà nínú ẹ̀yà 6 tàbí ẹ̀yà 3. Ẹ rí i pé wọn ò tó ìdàta orílẹ̀-èdè yẹn, wọn ò tó ìdá 3. So Jèhóṣáfátì ti rí wípé ogun yìí yóò borí wa tí a ṣe ń wò yìí, torí pé ẹ̀yà tiwa nìkan ni orílẹ̀-èdè yìí dìde sí. Kí ni Jèhóṣáfátì ṣe? Ó rántí Ọlọ́run àwọn bàbá rẹ̀ ní ìgbàanì. Ó padà sí inú ọpẹ́. Ìbẹ̀rẹ̀ ló padà sí. Foundation ló padà sí. Kí dẹ̀ ni foundation? Níbi tí àwọn bàbá rẹ̀ ti yin Ọlọ́run. Ó wá pe gbogbo Ísírẹ́lì jọ ní ẹ wá, ẹ jẹ́ ká lọ gbààwẹ̀, kí gbogbo wa ká wá wọnú àdúrà, ká máa yin Ọlọ́run, ká bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run. Bíbélì mímọ́ sọ fún mi pé bí wọ́n ti ń yin Ọlọ́run lọ́wọ́, tí wọ́n ń jójú ọpẹ́, tí wọ́n ń gbàdúrà, tí wọ́n yin Ọlọ́run, tó ń gbàdúrà nínú ìyìn. Ohun tí Bíbélì sọ fún mi ni pé Ọlọ́run dẹ̀ yan ogun ẹ̀yìn. Ó yan ogun ẹ̀yìn tí ogun tí ó ń jà Ísírẹ́lì, débi pé gbogbo ogun yẹn ó dẹ̀ lọ. Hallelujah. Eléyìí jẹ́ kí ó yé mi wípé agbára wà nínú ọpẹ́. Agbára wà nínú ọpẹ́. Tí a bá lè mọ bí a ti dúpẹ́, tí a yin Ọlọ́run, tógun bá dúró tì ẹ́ tó le, tí kò yé ẹ mọ́. Gbogbo ohun tí mo ń sọ yìí mi ò sọ látorí ahọ́n, mo ń sọ láti inú ọkàn tọ́lọ́run fún mi ni mo ti ń sọ. Ẹ má ti pè. Mo ń sọ láti inú ọkàn tí Ọlọ́run fún mi. Tí mi bá ti dán wò rí, mi ò ní máa bọ́ sí orí afẹ́fẹ́ báyìí kí n máa fi ògo Ọlọ́run hàn. Mo ti dán wò, mo rí pé rere ni Olúwa nípa ọpẹ́. Ṣùgbọ́n ọpẹ́ wa, àdúrà, ẹni tó ń gbàdúrà ó dàbí oníbàárà. Tó bá ń gbàdúrà ó dàbí oníbàárà. Ṣàánú mi torí Ọlọ́run, ṣàánú mi, àṣírí ààbò, bámbíàlà, nígíní. Ó dàbí ẹni tó ń tọrọ bàárà, ẹni tó ń gbàdúrà. Kì í ṣe pàdúrà ọ̀dà o, ṣùgbọ́n ọpẹ́ lágbára ju àdúrà lọ. Lọ́nà wo ni? Tó bá ń gbàdúrà ní 30 ìṣẹ́jú, àṣìṣe máa wà nínú àdúrà rẹ, ẹ̀ṣẹ̀ máa wà nínú àdúrà rẹ. Ìwé Jákọ́bù orí 4 sọ nípa rẹ̀. Ó ní níbo ni ogun ti wá, bí kò ṣe níbo ni wàhálà dẹ̀ ti wà láàrin yín, nínú èyí akọ́, nínú ìfẹ́kúfẹ́ yín tó ń bá yín jagun, torí pé ẹ̀yin ń béèrè, ẹ̀yin ń ṣì béèrè,
títí di àkókò yẹ kò lè béèrè ohun kan. ọ̀pọ̀ máa ń gbàdúrà wọ́n dẹ̀ ń ṣí béèrè, ọlọ́run ò gbàdúrà wọn nítorí pé wọn ìfẹ́ ara wọn náà ń gbàdúrà yẹn lé lórí. prayer point kan ni pé olúwa fún mi ní mọ́tò, olúwa kọ́lé fún mi, olúwa prayer point kan nìyẹn. ẹ wo prayer point Solomon nígbà tó lọ́wọ́ sọ pé Solomon ó yá béèrè kan tó fẹ́ lọ́wọ́ mi, ó ní bàbá, ó ní mo fẹ́ ọgbọ́n ìmọ̀ àtòye, ọpọlọ ló fi béèrè. ọgbọ́n ìmọ̀ àtòye yẹn gbogbo ohun tó kù pátá nínú ayé lọ́lọ́run fi lé lọ́wọ́. kí ló dẹ̀ jẹ́ àṣírí Solomon ọba? òun ni ọpẹ́. ọlọ́run ní Solomon ó yá lọ rúbọ ọpẹ́ sí mi, kó mú nǹkan báyìí ṣe lẹ́yọkan, fún àpẹẹrẹ bíbélì ṣe lẹ́yọkan, màálù ṣe lẹ́yọkan, cross ṣe lẹ́yọkan, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yọkọ̀ọ̀kan. ọlọ́run kà á fún un. ṣùgbọ́n nígbà tí Solomon tó máa rúbọ ọpẹ́, ńṣe ló tàǹsì kìíní yẹn, ó multiply by 1,000 ó multiply kọ̀ọ̀kan ní 1,000. ọlọ́run ní Solomon eléyìí tó ṣe ìlágbára, kò sí náà bàbá ẹ̀ tó ṣe léyìí rí, torí náà béèrè ohun tó fẹ́ lọ́wọ́ mi. ìgbà tó máa béèrè gbogbo ohun tó wà nínú ayé pátá ló fi prayer point kan béèrè. ọgbọ́n ìmọ̀ àtòye ó fi béèrè. nígbà tó béèrè tán, gbogbo nǹkan tó kù láyé pátá ọlọ́run dẹ̀ fi fún un, nítorí pé ọgbọ́n lèèyàn fi béèrè, lèèyàn fi gbàdúrà. fún mi mọ́tò, fún mi nílé, jẹ́ ń di president, jẹ́ ń di governor, ìgbà tó bá gbàdúrà fún mi nílé lọ́dún 4, tó gbàdúrà fún mi ní mọ́tò lọ́dún 4, ọdún mélòó ló wá fẹ́ lò láyé? ṣùgbọ́n Solomon ti gbọ́n, ó béèrè ọgbọ́n ìmọ̀ òye, àdúrà yẹn gbà lẹ́ẹ̀kan ṣoṣo. gbogbo ẹni bá ti lọ́gbọ́n tó nímọ̀ tó lóye, kí ni ò ti ní kí láyé ò ní máa wá fún. ṣùgbọ́n tó bá ti ń gbàdúrà, ẹ̀ṣẹ̀ wà nínú àdúrà, wọ́n á wò láàrin 30 ìṣẹ́jú tó ti gbàdúrà, ẹ̀ṣẹ̀ ti wà nínú àdúrà ẹ̀, ó ti dẹ́ṣẹ̀ rẹpẹtẹ, torí wọ́n á ti máa béèrè fún ìfẹ́ ara ẹ̀. ẹlòmíà lóhùn òun lọ sí lọ́hùn, ṣé ẹ̀ ń sin lọ́run ni? ìwọ ń sin lọ́run? ìwọ tó lọ́jọ́ tó ń lọ ń gbàdúrà tó ń lọ ń béèrè fún ara ẹ̀, wá lóhùn sin lọ́hùn. Celestial láti sin lọ́run, Celestial Church of Christ náà ti ń sin Ọlọ́run. Celestial Church of Christ náà ti ń sin Ọlọ́run. tó ń bá kọ́kọ́ máa wọlé báyìí, wọ́n ń sin Ọlọ́run ni. so jẹ́ ń kú òun bẹ́ẹ̀, mo ṣe ń padà bọ̀ ń bẹ̀. tó bá wá gbàdúrà fún odidi 30 ìṣẹ́jú, ẹ̀ṣẹ̀ wà nínú àdúrà ẹ̀, wọ́n máa rí ẹ̀ṣẹ̀ nínú àdúrà ẹ̀. ṣùgbọ́n tó bá yin Ọlọ́run láti aago 6 àárọ̀, kó máa yìn fún odidi oṣù 3, kó bọ́ra lẹ̀ kó yìn, kó bọ́ pátá ẹ̀ kó yìn, kó bu ẹ̀wù ẹ̀ kó yìn, kó bẹ́wù ẹ̀ kó yìn, kó dọ̀bálẹ̀ kó yìn, kó máa yí láti Òṣòdì, kó máa bọ̀ ní ọ̀nà Mile 2, kó máa ṣe Olúwa ó ṣé, Olúwa ó ṣé, Olúwa ó ṣé. àwọn èèyàn lè máa fi ṣe ẹ̀yẹ. ẹ̀ṣẹ̀ kankan ṣo ò sí níbẹ̀. Ọlọ́run ò rí ẹ̀ṣẹ̀ nínú ọpẹ́. ẹ̀ṣẹ̀ kankan ò sí nínú ọpẹ́. bí agbára ọpẹ́ ṣe tó nìyẹn, ọpẹ́ dídú lọ́dọ̀ Ọlọ́run, bágbára ẹ̀ ṣe tó nìyẹn. kò sí ẹ̀ṣẹ̀ kankan nínú ká yin Ọlọ́run, but ẹ̀ṣẹ̀ wà nínú àdúrà. òun ló fà á tó wé pé ọ̀pọ̀lọpọ̀ àdúrà nìkan náà máa ń gbà, ọ̀pọ̀lọpọ̀ ò lè dúpẹ́. ogun ayé rẹ ọpẹ́ ló ń béèrè lọ́wọ́ rẹ. padà sọ́dọ̀ Ọlọ́run kó máa dúpẹ́. bí mo ṣe wà yìí, mi ò fi bẹ́ẹ̀ gbàdúrà fún nǹkan ayé. mi ò fẹ́ gbàdúrà fún nǹkan ayé. kí n máa gbàdúrà fún nǹkan ayé, kí n máa ní Olúwa jọ̀ọ́, ilé tí mò ń kọ́ lọ́wọ́ jẹ́ n parí ẹ̀, mọ́tò tí mo fẹ́ gùn jẹ́ n rí láyọ̀. rárá o, mi ò ń béèrè gbogbo yẹn o. tí bá ti jí láàárọ̀, máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni. Olúwa ó ṣé o, Olúwa ó ṣé o, Olúwa ó ṣé o, Olúwa ó ṣé o, Ọlọ́run àánú ó ṣé o. tí n bá ṣe ó ṣé yẹn, tí mò ń dúpẹ́ lórí gbogbo ọ̀nà, lórí ọmọ, lórí ẹbí, lórí ará, tí mò ń dúpẹ́, kò sí ẹ̀ṣẹ̀ kankan ń bẹ. kò sí ẹ̀ṣẹ̀ kankan nínú kéèyàn dúpẹ́. ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ wà nínú àdúrà. so ẹni tẹ́ ẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì, ẹ̀ ń lọ ń gbàdúrà, ẹ̀ ń lọ ń sin lọ́hùn, tí wọ́n tún ń bá yín wípé ká máa lọ ṣọ́ọ̀ṣì tó yẹ pé ìgbéraga ò jẹ́ kẹ́lòmíì tiẹ̀ mọ̀ bó ṣe ń sin lọ́run. ṣé Ọlọ́run ló ń sìn? ẹ̀sìn tẹ́ dénú ṣọ́ọ̀ṣì tẹ́ kọ́kọ́ ibi tádùúrà yín ti gbà nínú ṣọ́ọ̀ṣì ojú bí tẹ́ ti kọ́kọ́ praise Ọlọ́run lọ, bí tẹ́ ti kọ́kọ́ yin Ọlọ́run làdúrà yín ti gbà. sórí gbogbo ìbéèrè tó kù tọ́m ní kẹ́ máa gbàdúrà kẹ́ máa béèrè yẹn, ìbéèrè wèrè béèrè asán ni. kí nìdí tó fi jẹ́ béèrè asán? ìfẹ́ ara ọ̀pọ̀lọpọ̀ ló ń gbàdúrà yẹn sí. ọ̀pọ̀ ò gbà á nítorí pé òun fẹ́ ṣèfẹ́ Ọlọ́run. ó ní níbo ni ogun ti wá? Jákọ́bù orí 4 ẹsẹ̀ 1. ó ní nínú èyí akọ́, nínú ìfẹ́kúfẹ́ yín tó ń bá yín jagun, nítorí pé yín ń béèrè, ẹ̀yin sì béèrè títí di àkókò yẹn, yín kò lè béèrè ohun kan. Can you imagine?
wọ́n ń béèrè ọ̀pọ̀ títí di àkókò mi a lè sọ pé ìdí báyìí lọ́lọ́run ò fi gbàdúrà ẹlòmíì, a lè sọ pé bẹ́ẹ̀ lẹ́lòmíì fi ń sin lọ́run tí ayé ẹ̀ fi dàbí kó wà lójú kan náà, torí àṣírí ọpẹ́ ò sí fún, àfi kó máa béèrè ìwọ náà máa gbọ́ nǹkan tí mo sọ, kẹ́nìkan kan máa jí lójoojúmọ́ kó máa wá béèrè lọ́wọ́ ẹ̀, kó máa wá tọrọ lọ́wọ́ ẹ̀, kó fi ẹ́ ṣègbẹ́kẹ̀lé, kó máa ní ẹ fún mi lówó, ẹ fún mi ní kíní báyìí, ìgbà tó bá dijọ́ kan yóò sú ẹ. Ṣùgbọ́n nígbà tó bá dé tó ti fún ní nǹkan tán tó gbélùdé, kò béèrè lọ́wọ́ ẹ mọ́ o, ó kàn gbélùdé ló ń pé ó kí ẹ lórí kí ẹ, ló ń sọ mẹ́sàn-án mẹ́wàá, ló ń kí ẹ lórí kí ẹ, ló gbélù ló tún kí ẹ, ẹlòmíà fún kàkàkí wo bórí ẹ ṣe máa wú. Ìyẹn ló fà tó fi jẹ́ pé àwọn olórin ayé ò lè ṣe kán má lówó, torí àwọn olórin ẹ̀mí gan, bàbá wa Dáfídì tó jẹ́ olórin ẹ̀mí gan, ó kọrin títí ògo ẹ̀ hàn káàkiri gbogbo ayé nípa orin ìyìn sí Ọlọ́run. Kò sí bí olórin ṣe lè máa dojú orin kọ ènìyàn, kò sí olórin tó lè gbé ìgbà orin lónìí kó má lówó, bó ṣe ń kórí yóò lówó, bí ò lówó tí gbogbo ayé ó mọ̀ yóò máa jẹun lábẹ́ ẹnu ilé ẹ̀, torí agbára wà nínú ká máa yin Ọlọ́run. ní pé àwọn olórin ayé a máa yin ènìyàn, but síbẹ̀síbẹ̀ a fi wọ́n ṣe àpẹẹrẹ kẹ́ wo bí wọ́n ṣe ń lówó. Mélòó wá ni pé tó bá wá yin Ọlọ́run tí ayé rẹ ò ní dára? Ayé rẹ gbọ́dọ̀ dára, o gbọ́dọ̀ rí ọ̀nà àbáyọ, ohun gbogbo gbọ́dọ̀ dára fún ọ. Nítorí náà kọ́ba ti yin Ọlọ́run, kọ́ba ti ń gbégbá ọpẹ́. Tó bá wá fẹ́ gbégbá ọpẹ́, má mú ọpẹ́ ìríra wá síwájú Olúwa, ẹbọ ìríra níwájú Olúwa kò dára. Tá bá wò nínú ìwé Òwe orí kẹẹ̀ẹ́dógún, ìwé Òwe orí kẹẹ̀ẹ́dógún, òun náà sọ nípa ọ̀rọ̀ ọpẹ́. Ẹ jẹ́ ká wo orí kẹẹ̀ẹ́dógún yẹn, bí kí Olúwa kó túbọ̀ máa tọ́ wa sọ́nà. Ó ní nínú Òwe orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kẹjọ, ó ní ẹbọ àwọn ènìyàn búburú ìríra ni lójú Olúwa, ṣùgbọ́n àdúrà àwọn adúróṣinṣin ni dídùn nú rẹ̀. Téèyàn bá fẹ́ mọ́pẹ́ wá síwájú Olúwa, kó má jẹ́ kó jẹ́ ẹbọ ìríra. Kí ni ẹbọ ìríra níwájú Olúwa? Àwọn tó mú ẹbọ ìríra wá síwájú Olúwa láti bí àìmọye ìgbà ló ti wá kóhun di gọ́vnà, kóhun di sínétọ̀, kóhun di àwọn nǹkan nínú ayé rẹpẹtẹ. At least kárí pé ẹbọ ìríra ni pé kí àwọn bíi group méjì wà kán máa dupò, bọ́n ṣe ń dupò. Ó wá wò pé ẹni tó lè win mi nínú ipò yẹn nínú ẹgbẹ́ kejì lélẹ́yìí o. Ó wá mọ bó ṣe lọ ṣiṣẹ́ tọ̀, ó ṣáà mọ bó ṣe yẹgi fẹ́ nìyẹn, bóyá ó rán ní ẹ̀wọ̀n ni, bóyá ó yà ní wèrè ni, bóyá ó pa ni, bóyá assassin ló rán sí. Ó rí pé ẹni tó wà nínú ẹgbẹ́ kejì yẹn àfi kó òun mú balẹ̀, tẹgbẹ́ kẹta ó mú balẹ̀, tẹgbẹ́ kẹrin ó mú balẹ̀. Ó ti wò pé aspirants wọn tí wọ́n yàn yẹn tóun ò bá ti mú wọn balẹ̀, òun ò lè dépò yẹn. Àwọn yẹn kàn nínú ẹgbẹ́ wọn lọ́hùn pé nǹkan ń ṣe àwọn tó táwọn fẹ́ lò gẹ́gẹ́ bí kíní wọn. So later gbogbo bó ṣe ṣiṣẹ́ yẹn, ó ṣiṣẹ́ ọpọlọ yẹn, àwọn yẹn lọ. Ìgbà táwọn yẹn tún máa wá mú àwọn míì kalẹ̀ pé tí wọ́n máa fà kalẹ̀ pé kán jẹ́ aspirants wọn, àwọn tí ò tó ni wọ́n wá lọ, àwọn tí ò tó òun náà wá lọ yàn. Iṣẹ́ ọpọlọ tó dẹ̀ ṣe nìyẹn. Ìgbà tán máa ṣe election, tán máa dìbò, bó ṣe wọlé nìyẹn. Níjọ́ tó wá wọlé, ó wá sẹ́nu ọ̀nà àgọ́ àjọ, ẹnu ọ̀nà church. Ó wá ní hallelujah, òun fẹ́ ṣọpẹ́. Ìgbà tó ń yin Ọlọ́run lọ́wọ́, àwọn àlùfáà náà kọ́ ló ń ṣàánú wa, kọ́ ló ń jẹ́ ká ríran, ká lóye, kẹ́mi mọ́ Ọlọ́run máa darí wa. Àwọn àlùfáà náà wá ní ọlọ́lá jùlọ ẹ kú àjọyọ̀ ọjọ́ èní, ǹjẹ́ ní ohun kan láti sọ nírú ọjọ́ èní? Òun náà wá ní mo ní ohun kan láti sọ. Ní láti bí 20 ọdún sẹ́yìn ni ìran ti jáde wípé máa di nǹkan báyìí. Ìran jáde pé máa dọba, ìran jáde pé máa di gómìnà, ìran jáde pé máa di sínétọ̀, ìran jáde pé máa di nǹkan pàtàkì. Mo wá dúpẹ́ lónìí pé ìran yẹn wá sí ìmúṣẹ. Ẹjẹ́ á bèrè lọ́wọ́ ara wa, ṣé Ọlọ́run ló gbé débẹ̀? Ọlọ́run kọ́ ló gbé débẹ̀. Ó ṣiṣẹ́ ọgbọ́n ènìyàn ló fi débẹ̀. Kí nìdí tó dẹ̀ fi débẹ̀? Ó ṣiṣẹ́ tọ̀, ó wá mú ọpẹ́ wá. Bíbélì pè ní ẹbọ ìríra níwájú Olúwa, ẹbọ ìríra.
ní ọkàn ẹ̀ ó mọ̀ bóun ṣe tó ń fi dépò yẹn ó mọ̀ pé ẹ̀jẹ̀ lòun tẹ̀ mọ́lẹ̀ tó ń fi dépò yẹn ó wá tún wá síwájú church ló fẹ́ ṣọpẹ́ ẹgbọ́n ṣe ọpẹ́ nìyẹn. Bíbélì wípé ẹbọ ènìyàn búburú ìríra ni lójú Olúwa. Tí wọn náà bá wá fẹ́ dúpẹ́ tó fẹ́ kí ọpẹ́ rẹ jẹ́ ìṣẹ́gun fún ayé rẹ, o gbọ́dọ̀ jáwọ́ nínú ẹbọ ènìyàn búburú. O gbọ́dọ̀ rúbọ ènìyàn búburú. O gbọ́dọ̀ jẹ́ ènìyàn búburú. O gbọ́dọ̀ jẹ́ ènìyàn tí Ọlọ́run mọ̀, ẹni tó nínú mímọ́ àti àyà funfun. Ìgbà yẹn ni ọpẹ́ rẹ máa ṣe ìtẹ́wọ́gbà. Wọ́n kú ti sọ pé kí n máa ṣọpẹ́, o wà nípò tí ò dáa, o wá ń ṣọpẹ́ sọ́lọ́run. Olórin kan bàbá wa tí ó kọ́lọ́n bá wa dẹlẹ̀ fún wọn, kọ́lọ́n fọ́run kẹ́ wọn, torí wòlíì ni ìránṣẹ́ yẹn. Bàbá wa yẹn kọ́ ni pé ẹ̀dá kan wà tó ń ṣèkà láyé tí ọmọ Ádámù ń gbàdúrà fún, iṣẹ́ ọwọ́ ẹ̀ ni ó máa ṣépè fún. Ẹ̀dá kan wà tó ń ṣe rere láyé tọ́mọ Ádámù ń ṣépè fún, iṣẹ́ ọwọ́ ẹ̀ ni ó gbàdúrà fún. Ẹ̀rí bẹ́ẹ̀, nígbà tó ta fàsókè tó yí dó borí, ó ti gbẹ̀mí èèyàn. Kó tó dépò ṣe ló tẹ ẹ̀jẹ̀ mọ́lẹ̀, kó tó dépò ṣe ló ṣe bàjẹ́, kó tó dépò ẹni tó yẹ kó yẹ nípò yẹn ó ti mú kúrò, ìwọ ni wọ́n wá fi síbẹ̀. Ó wá lọ sí church olóòfẹ́ lọ dúpẹ́, òun lọ sọ́dọ̀ àwọn àfáà olóòfẹ́ lọ dúpẹ́ ní mọ́sálásí. Ìyẹn ni mo yẹ sọ fún wa nínú ọ̀rọ̀ tí mo bá wa sọ nínú èyí tí mo ṣe lánàá, tí mo ní gbogbo àwọn ìwà àbàjẹ́ tó kú orílẹ̀-èdè lónìí, tá a bá máa yẹ̀ wò, bí ò jẹ́ mùsùlùmí á jẹ́ kìrìsìtẹ́nì, bí ò sì jẹ́ kìrìsìtẹ́nì tí ò jẹ́ mùsùlùmí á jẹ́ àwọn tó jẹ́ ẹlẹ́sìn kẹta. Gbogbo àwọn tó hùwà bẹ́ẹ̀ yẹn ènìyàn búburú ni wọ́n ṣe yan Ọlọ́run o, wọ́n kàn gborúkọ lórí ni o. Bá dẹ̀ ṣe ń sọ yìí náà, àwọn èèyàn mímọ́ sì wà lórílẹ̀-èdè yìí o. Àwọn èèyàn mímọ́ tó wà lórílẹ̀-èdè yìí náà ni ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ń ká lára lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn ènìyàn mímọ́ tó wà lórílẹ̀-èdè yìí náà ni ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún báyìí, wípé a gbọ́dọ̀ jẹ́ kí orílẹ̀-èdè yìí tẹ̀síwájú, a gbọ́dọ̀ jẹ́ kí orílẹ̀-èdè yìí ṣubú, a gbọ́dọ̀ jẹ́ kí ìdààmú kó dé. Àwọn tọ́lọ́run fún ní ọkàn mímọ́ Ọlọ́run, àwọn gangan ni wọ́n sì wà nídìí pé a gbọ́dọ̀ sọ pé nǹkan báyìí ò dáa, a gbọ́dọ̀ sọ pé nǹkan báyìí ò dáa, ẹ jẹ́ àwọn náà àbáyọ sí nǹkan báyìí. Àwọn tọ́lọ́run sì wà nínú ẹ̀ nìyẹn. Èèyàn búburú ò lè ṣe kó má sí, torí wọn ò lè tán lórí ilẹ̀. Lórílẹ̀-èdè àgbáyé kò síbi tí ò séèyàn búburú. Ṣùgbọ́n ǹjẹ́ ó yẹ ká máa fira wa sílẹ̀ fún ìwà búburú? Ǹjẹ́ ó yẹ ká fi ìwọ̀nba ọdún kékeré tá máa lò láyé, ǹjẹ́ ó yẹ ká fi ba àìmọye ọdún tá máa lò lọ́run jẹ́, uncountable years tá máa lò lọ́run, ǹjẹ́ ó yẹ ká fi àkókò kúkúrú ká fi bà á jẹ́? Ṣé owó wa lè sọ̀rọ̀ fún wa lọ́jọ́ ìdájọ́? Ṣé mọ́tò wa lè sọ̀rọ̀ fún wa lọ́jọ́ ìdájọ́? Ṣé ilé tá a kọ́ rẹpẹtẹ àti àdúgbò tí wọ́n ti ń porúkọ wa, ẹlòmíì á kú, wọ́n á tún néèmọ̀ ẹ̀ lórúkọ àdúgbò, wọ́n á tún néèmọ̀ ẹlòmíì orúkọ stadium, àìmọye bẹ́ẹ̀. Ẹlòmíì á kú, wọ́n á to mọ́tò láti rú bíi lọ síbi kìlómítà 20 nítorí pé ó kú, tó sì jẹ́ wípé irọ́ bàbá irọ́ ni. Wọ́n ní alágbe kú, alágbe Lásárù ó kú, ó bára ẹ̀ ló kan àyà Ábúráhámù. Ọlọ́rọ̀ kú, ó bára ẹ̀ ní ọ̀run àpáàdì. Ó wá ń sọ fún alágbe ní ìjọba Ọlọ́run pé fọwọ́ tọ́ omi yẹn kó fi sí mi lẹ́nu torí òun gbẹ́ngbẹ́ òun níbi tóun wà. Ṣùgbọ́n ẹ má gbàgbé o, nígbà tí ọlọ́rọ̀ wà láyé, ó jẹ dídùn dáadáa, ohun tó dùn tó wà lórí tébù ẹ̀, èyí tó bá rún dàálẹ̀ òun ni alágbe ń ṣàjẹ. So kẹ́nìkan wá kú lónìí kí wọ́n ọ̀nà ẹ̀, kán gbé mọ́tò, kán fi oríṣiríṣi millions of naira kán fi sí, àbí kán gbé pósí tó wà expensive tó ní owó yẹ kán fi sìyàn. Ìyẹn ò nítumọ̀ sí pé ó ní ayé rere, ìyẹn ò nítumọ̀ sí pé ó ń lọ, ìyẹn ò nítumọ̀ pé ó ní ọ̀run rere. Ìyẹn ò nítumọ̀ sí pé ó ní ọ̀run rere. Ẹ̀yin tẹ́ wà nípò tẹ́ rò pé tí n bá kú ó máa yẹ mí, ṣé tó bá kú tó bá yẹ láyé ṣó lè yẹ lọ́run? Ṣó ń ṣiṣẹ́ ọ̀run? Ìgbà tó ṣiṣẹ́ táyé tí gbogbo ayé ń ròyìn ẹ wípé èèyàn dáadáa ní ǹjẹ́ ó ṣiṣẹ́ ọ̀run? Nítorí náà ẹ jẹ́ ká mójútó ọ̀rọ̀ ọpẹ́ nínú chọ́ọ̀chì wa. Ẹ má jẹ́ ká fi lára ṣe ọ̀rọ̀ ọpẹ́, ká dẹ̀ nínú mímọ́ láti máa ṣọpẹ́. Bá ọmọnìkejì rẹ làjà, tó bá mọ̀ pé o ní kùsínú sí ọmọnìkejì rẹ, Bíbélì sọ wípé kọ́kọ́ gbé ẹbọ rẹ ọpẹ́ rẹ sílẹ̀, lọ bá ẹniyẹn làjà. Nígbà tó bá ti jọ ṣe àdéhùn tẹ́jọ làjà tán, nígbà náà ni ọpẹ́ rẹ yóò ṣètẹ́wọ́gbà. Èmi gbà ládùúrà pé kọ́lọ́run tó wa sọ́nà. Ní àná mo mẹ́nu bọ̀rọ̀ birthday, mi ò condemn birthday mi ní ká má ṣe birthday. A lè ṣe birthday toró ti wà nínú
ó ti wà nínú ìlànà tí gbogbo yín ti gbé wọ birthday, ẹ ti gbé birthday wọnú ìlànà. Mi ní ká má ṣe birthday, a lè ṣe birthday ṣùgbọ́n tá bá máa ṣe birthday ká má ṣe birthday nípa ti Sátánì. Mo sọ fún yín lánàá pé ojú méjì ló wà láyé, positive and negative, words and opposite. Àwọn nǹkan méjì tó wà láyé, kò sí nǹkan mẹ́ta láyé, nǹkan méjì ló wà. Ẹgbẹ́ búburú, ẹgbẹ́ rere, Ọlọ́run, èṣù, ọ̀run, ilẹ̀, òtútù, ooru, òjò, ẹ̀rùn. Gbogbo nǹkan ló ní ojú àti ẹ̀yìn. Tá bá fẹ́ ṣe birthday, ẹ jẹ́ ká ṣe birthday wa ká kíù sẹ́yìn Ọlọ́run, ká ṣe birthday nínú Ọlọ́run. Ẹ má jẹ́ ká ṣe birthday nínú tèṣù. Torí pé nínú Bíbélì tèmi ká o, àwọn méjì ló ṣe birthday nínú Bíbélì, ọba dẹ̀ ni wọ́n. Nínú New Testament, nínú Old Testament, ọba Fáráò ló ṣe birthday. Ó dẹ̀ orí olórí agbọ́ tí orí ẹ̀ ló ní kan lọ gé wá nínú túbú nígbà tó ń ṣe birthday. Nígbà kejì, ẹnì kejì tó tún ṣe birthday nínú New Testament, òun ni ọba Hẹ́rọ́dù. Òun náà tún ní kí àlè òun, girlfriend òun, kó béèrè ohun tó fẹ́ lọ́wọ́ òun. Ìgbà tí yẹn máa béèrè, orí John the Baptist ló ní kan lọ gbé wá. Wọ́n dẹ̀ lọ gé orí John the Baptist. Àwọn méjèèjì tó ṣe birthday nínú Bíbélì wọn ò ṣe fẹ́ Ọlọ́run. Dávìdì kọ́ wa wípé ká máa ka iye ọjọ́ wa ní. Kò sọ òun gan ò ṣe birthday, ó ní ká máa ka iye ọjọ́ wa. Ó ti sọ pé 70 ọdún lọ́dún wa ká máa kà. Tó bá ti pé 50 ó yẹ kó ti padà sílé. According to Daniel sọ nípa ẹ̀ pé tá bá ti pé 50 ọdún ká padà sílé. Kí kálukú wá ronú. Yẹn ló jẹ́ pé téèyàn bá máa retire nísìnyí lẹ́nu iṣẹ́ ìjọba, bóyá at age of 60, 65, 70 ó retire nìyẹn. Kò tún sí nǹkan tó lè dá ṣe mọ́. Ṣùgbọ́n tí orílẹ̀-èdè yìí la ò rí rí. Tó bá dẹ̀ máa ṣe, kó ṣe lábẹ́ ilé ẹ̀, kó fi ọjọ́ yìí tó kù kó fi gbádùn ara ẹ̀. Kì í ṣe pé ká wá wáwọ́ mọ́ ayé ká sọ pé àwa la máa lo ayé gbó. Ó lè lo ayé bó ṣe ń kó o ṣe tó ò lè lo ayé gbó. Ó lè lo ayé gbó. Báwo lè fẹ́ lo ayé gbó? Ìwọ́jọ́ Ọlọ́run ni. Kó fọmọ sílẹ̀, tó bá yá tọmọ bá jogún ẹ̀, ọmọ máa kú. Kó fi dúkìá sílẹ̀, tó bá yá dúkìá yẹn àní rí mọ́. Àwọn tó lànà dà. Ilé ìṣọ́ tí Sólómọ́nì kọ́ nígbà náà, ẹ bèèrè lọ́wọ́ àwọn tó ń lọ Jerusalem. Ilé ìṣọ́ tó kọ́ f'Olúwa, ẹ bèèrè, kò sí àárí ìpele kan ò sí lórí èkejì, gbogbo ẹ ti parẹ́. Ilé tó lóhùn kọ́ f'Ọlọ́run tí Sólómọ́nì kọ́, ẹ bèèrè lọ́wọ́ àwọn tó ń lọ Jerusalem, ẹni bo ló wà, níbo ni kọ́ mú yín débẹ̀, níbo ni ilé ìṣọ́ tí Sólómọ́nì wà. Kí lẹ mú wáyé, kí lẹ máa mú lọ? Kò sí nǹkan tẹ́ mú wáyé, kò sí nǹkan tẹ́ máa mú lọ. Ẹ wá múlé ayé sọ́dà wà lọ. Ẹ wá tẹ́yìn bá Dávìdì ní kẹ́ ẹ máa kayé ọjọ́ ayé yín. Tẹ́ bá ti pé 50, ẹ ronú nípa ayé yín pé tó wáyé pé 70 ni mo máa kú. Torí tó bá bó ṣe wà láàárọ̀ yìí nísìn, oyún oṣù 8 ti ṣẹ́ láàárọ̀ yìí, ọmọ ọdún kan ti kú láàárọ̀ yìí, ọmọ ọdún 8 ti kú láàárọ̀ yìí. Tó bá wà ní age of 50 tó ń gbọ́ pé akéde kú bàbá wa o, akéde kú ìyá wa o, ẹni ọdún 52 ni o, ẹni ọdún 64 ni o. Ikú tó dẹ̀ ń pojúgbà òwe tó pojúgbà ẹni, àwọn bàbá wa ní òwe ló ń pa fún ni. Ikú tó ń pojúgbà ẹni, òwe ló ń pa fún ni. Nígbà tí o wà ní 50 years tó ń gbọ́ pé ọmọ 62 kú, ọmọ 65 kú, ọmọ 54 kú, ó ti mọ̀ pé yẹ kó máa fọkàn rẹ̀ sípa ọgbọ́n. Bá a ṣe ń sọ̀rọ̀ iná wọn kì í fi kú tàgbà o. Ọmọ 20 ọdún ti kú láàárọ̀ yìí o. Ọmọ 20 ọdún ti kú láàárọ̀ yìí o. Ó yẹ kó yé wa wípé nígbà tọ́lọ́run bá mánéjì wa, tọ́lọ́run bá fún wa lórí ọ̀fẹ́ tá a di ọmọ 50 ọdún, ká wá bẹ̀rẹ̀ sí káyé ọjọ́ wa from 50 to 70. Èmi tí mo ń sọ̀rọ̀ yìí ní ká ní pé mo ti pé 50, ká ní pé mo tiẹ̀ pé 50 kì í fi sọ̀rọ̀. Kí wọ́n gbà bóyá ọjọ́ orí mi, Olúwa ṣọ́jọ́ orí mi wá kó 20 ọdún ni, kí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe dáadáa, kí máa wò bí mo ṣe máa yí padà sọ́lọ́run, kí ìjọba ọ̀run lè jẹ́ tèmi, bó ṣe yẹ kí n ṣe gbé ayé mi nìyẹn. Nǹkan tí Dávìdì ń sọ nìyẹn. Àwọn èèyàn dẹ̀ ti gbé lórí birthday, but tẹ́ bá fẹ́ ṣe birthday, ẹ ṣe nínú Ọlọ́run. Ẹ ti gbé wọnú ìlànà àwọn onígbàgbọ́. Kódà àwa tí ó jẹ́ àwọn bàbá wa mùsùlùmí náà, àwọn náà ń ṣe. Àwọn ìjọ ti dádì tèmi, àwọn náà ń ṣe ọjọ́ ìbí. Ṣùgbọ́n oníkálùkù wa ká ṣe ní ìlànà Ọlọ́run. Kó má yẹ pé ọjọ́ birthday lẹ máa lọ yó, ẹ máa mutí yó, ẹlòmíì àmóbìnrin 4 5 sínú yàrá kan. Àwọn alágbára ayé ń ṣe bẹ́ẹ̀ o. Mi ní lè dárúkọ ni. Àwọn ń ṣe bẹ́ẹ̀ dáadáa. Wọ́n ní àwọn nídìí obìnrin 4. Wọ́n á rọ̀gbà yí wọn ká lọ́jọ́ birthday wọn. Àwọn náà máa bá bàbá ṣeré mọ́jú. Àwọn náà máa oríṣiríṣi ni ayé tọ́pọ̀lọpọ̀ ń jẹ́ bad. Ẹlòmíì lọ́jọ́ birthday á dẹ̀ mutí ó títí á dẹ̀ wàrà ẹ̀ pa. Kò lè má rí bẹ́ẹ̀.
àwọn tó ṣe nínú bíbélì tó ṣe bẹ́ẹ̀ dé nínú bíbélì àwọn ọba ọláìwà bí ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ dé nínú bíbélì. tí wọ́n bá wá jẹ́ èèyàn ọlọ́run tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ dé torí gbogbo kan ló ní ojú ọwọ́ tí ó tẹ̀ ní ẹ̀yìn ọwọ́, gbogbo kan ló wà word and opposite, gbogbo kan ló ní original and photocopy. so kúkú ti mọ̀ pé tó bá ṣe nínú tèṣù wọ́n lè ṣe bẹ́ẹ̀ dé nínú èṣù. kí wọ́n náà dẹ̀ ṣe tiẹ̀ nínú ọlọ́run, kó lọ sí church kó lọ dúpẹ́, kì í ṣe pé kó wá mú gbogbo nǹkan ayé kó wà á mọ́yà, kó jẹ́ pé ọjọ́ tí wọ́n bí ẹyin ló máa celebrate títí tó máa fi ní jàǹbá he oríṣiríṣi nǹkan àrà tẹ́lómi ń dá òun ló kó bá. nítorí náà mo sọ pé ká má ṣe birthday, a lè ṣe birthday ṣùgbọ́n ká ṣe nínú ọlọ́run. ká má joyè àwọn ọba tó wà nínú bíbélì tí wọ́n jẹ́ pé ọjọ́ birthday wọn gan-an ọjọ́ yẹn náà tún kọ̀yìn sí ọlọ́run tọ́lọ́run bínú sí wọn, ọba Fáráò àti ọba Hẹ́rọ́dù. nítorí náà ọlọ́run yóò ràn wá lọ́wọ́. àwọn nǹkan wọ̀nyí ṣe pàtàkì fún wa pé ká wo bí a ti máa fi ayé wa sí ọ̀dọ̀ ọlọ́run, ká dẹ̀ rántí pé ìgbẹ̀yìn wa báwo ni ó ṣe rí kóníkàlùkù wa. bíbélì tẹ̀sánú ìwé Dítárónómì bíi 32 verse 29 ó ní ìbá ṣe pé wọ́n gbọ́n kí òye yìí kó yé wọn, wọn bá ro ìgbẹ̀yìn wọn. ǹjẹ́ à ń ro ìgbẹ̀yìn wa? ǹjẹ́ à ń ro ìgbẹ̀yìn wa? ìgbẹ̀yìn wa ṣe pàtàkì. lórúkọ Jésù yóò sì dára fún wa, àánú ọlọ́run yóò máa bá wa gbé. mi nílẹ̀ láǹfààní àti tẹ̀síwájú púpọ̀, ìwọ̀nba nǹkan tí mo fẹ́ mú wá ní àkókò yìí nìyẹn nípa agbára tó wà nínú ọpẹ́ àti agbára tó wà nínú kí a yin ọlọ́run. ìwé Dítárónómì 32 verse 29 yẹn mo fẹ́ sáré kà. ó ní ìbá ṣe pé wọ́n gbọ́n kí òye yìí kí ó yé wọn, wọn ìbá ro ìgbẹ̀yìn wọn. ṣé à ń ro ìgbẹ̀yìn wa? ẹ̀yin alágbára ayé ṣé ń ro ìgbẹ̀yìn yín? ṣé ń ro ìtàn tán máa pa nípa yín? à ń sọ̀tàn nípa bàbá Awólọ́wọ̀ lónìí, à ń sọ̀tàn nípa àwọn tó ti lọ àwọn bíi bàbá Bishop Ajayi Crowther, àwọn tó ti lọ ní ìtàn ò ní gbàgbé wọn. kí ni ìtàn ó sọ nípa tiẹ̀? tó bá yẹ pé wọ́n tún jí wa nígbà tí Jésù tó bá tún padà dé, tó mú ayé tó bá mú ayé wa wá sí ìrántí, ǹjẹ́ ò ní kábàámọ̀ wípé báwo mo ṣe lo ayé mi báyìí? mo fẹ́ ká yí padà, ká gbà wípé kò sí ohun tá a mú wá, kò sí ohun tá a máa mú lọ. gbogbo ohun tá a ní láyé ẹ jẹ́ ká fi wá ọlọ́run, ká dẹ̀ fi ran ọmọnìkejì wa lọ́wọ́, ká dẹ̀ rí i pé à ń yin ọlọ́run, à ń gbégbá ọpẹ́. tí wọ́n bá jíṣẹ́ ọpẹ́ fẹ́ lòmíì á ní bóyá torí pé kán lè rí nǹkan kan jẹ náà ṣe jíṣẹ́ ọpẹ́. wọ́n máa ń torí ní kárátà tiwa ní ìjọ mímọ́ ti Kristi láti ọ̀run wá, ìjọ ẹ̀mí ni ntẹ́mi bá ti sọ làwa máa ń ṣe. but àwọn ẹlòmíì wọ́n gírí débi pé tọ́ bá ń bá wọn sọ̀rọ̀ yìí pé kí olè bá ń sọ pé kí wọ́n lọ ṣọpẹ́ báyìí, ọ̀tọ̀ ní nǹkan tó máa rò. bóyá wọ́n á rò bóyá pé ebi ń po olùṣọ́ àgùntàn ní àbáwọn òṣìṣẹ́ Olúwa ló fẹ́ jẹun. kí ló fa gbogbo yẹn? ẹ mọ̀ pé àwa olùṣọ́ àgùntàn, àwa àránṣẹ́ ọlọ́run ní igun tó máa ń jẹbọ. representative of God làwa, àwa ni delegate of God, àwa ni ambassador of Christ. mo túmọ̀ ẹ̀ kí bàbá kí olórí orílẹ̀-èdè Nàìjíríà kó rán aṣojú lọ síbì kan sìn, káṣojú yẹn débẹ̀ kó fẹ́ jíṣẹ́ olórí orílẹ̀-èdè Nàìjíríà, kẹ́nìkan máa wá rí aṣojú yẹn fín. ẹ mọ̀ pé inú máa bí ẹni tó ránṣẹ́ pé ṣé ẹni tí mo rán wá náà lè fi àbùkù kan bẹ́ẹ̀ yẹn. ipò ránṣẹ́ ọlọ́run nìyẹn. àwa ní ikọ̀ àti ìríjú rẹ̀ kọ̀yẹ́ ká lè máa wò wá bí èèyàn lásán. gbogbo ohun kí ohun tá a bá ti dìmú ọlọ́run ló dìmú, gbogbo ohun tá a bá ti rò ní èrò rere ọlọ́run ló rò. tá a bá ń bínú gan ọlọ́run ń bínú, tó bá jẹ́ lórí òdodo tá a bá ti ń bínú ọlọ́run ń bínú. tá a bá jẹ wá níyà nípa òdodo ẹ̀gbọ́n tó pé ẹ má ṣe ẹni àmì òróró mi, kẹ má sì ṣe wọ́n níkà. tẹ bá ti lè fọwọ́ kan ẹni àmì òróró ní pé ká má ṣe fọwọ́ kan ẹni àmì òróró mi, a bá ti lè gbọ́wọ́ lé wọn tàbá bá ti ń rò èrò kérò sí wọn, ọlọ́run tó ń pè wọ́n ní tó rán wọn níṣẹ́ là ń rò èrò kérò sí. kì í ṣe pé bóyá pé a fi ń sọ̀rọ̀ tẹnu, iyì tó fún wa ní táyé dẹ̀ máa fi parẹ́ bó ṣe máa wà nìyẹn. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló ti fi ògbé orí ẹ̀ fún kọ̀lọ̀kọ̀lọ̀, tó ti lọ torí owó tó ti sọ̀rọ̀ ẹ̀ di yẹpẹrẹ. gbogbo àwọn tó jẹ́ olórí ẹ̀sìn ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá tí wọ́n jẹ́ àgbààgbà, ẹnu wọn tọrọ débi pé ó yẹ kí wọ́n lè máa sọ pé nǹkan báyìí la fẹ́ ìjọba, nǹkan báyìí la fẹ́ ìjọba. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nítorí pé ipò tọ́pọ̀lọpọ̀ fira wá sí àní lè sòtítọ́ ọ̀rọ̀ mọ́. so nítorí náà mo bẹ̀ wá, tẹ́ bá dẹ̀ wo gbogbo àwọn nígbà táwa tiẹ̀ ń kàwé lọ́wọ́ gan, a máa ń rí ọ̀wọ̀ tí àwọn ìjọba máa ń fún àwọn bishop tó máa ń fún àwọn aláṣẹ ìgbàgbọ́, bó ló ní igun mùsùlùmí ni àbí igun kìrìsìtẹ́nì ni, a máa ń rí àwọ̀ tó máa ń fún wọn. wọ́n á fún wọn lọ́wọ́, wọ́n á pọ́n wọn lé, tó ṣe pé wọ́n á gbàmọ̀ràn lẹ́nu wọn.
ìmọ̀ràn Ọlọ́run náà máa gbà lẹ́nu wọn. Tó má dẹ̀ ti gbà mọ̀ràn Ọlọ́run lẹ́nu wọn, gbogbo dẹ̀ máa yanjú, ó máa yọrí sí rere. But lónìí kí láàrin lónìí àwọn tó ń darí ló ń dictate fún àwọn ìránṣẹ́ Ọlọ́run báyìí. Àwọn tó ń darí ló ń dictate fún wọn. Àwọn náà sọ pé mo báyìí láwọn máa ṣe, àmọ̀ràn tẹ́ fún wa yẹn àwa ò fẹ́. Táwọn bá dẹ̀ ti sọ, tí ìránṣẹ́ Ọlọ́run bá dẹ̀ ti sọ, Ọlọ́run ló sọ. Ẹ̀yin náà rí bẹ́ẹ̀. So ìṣe ni a gbé kẹ̀kẹ́ síwájú ẹṣin. Kẹ̀kẹ́ ò lè fa ẹṣin, ẹṣin ló máa ń fa kẹ̀kẹ́. Tá bá dẹ̀ ti gbé kẹ̀kẹ́ síwájú ẹṣin, nǹkan ti bàjẹ́ nìyẹn. So a gbọ́dọ̀ padà sí ètò bó ṣe yẹ kó gbogbo kó wà. Ẹ jẹ́ ká padà síbẹ̀ ká lè lálàáfíà. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. A dúpẹ́ bàbá wa, gba ọpẹ́ wa fún àkókò yìí tó tún fún wa. Olúwa gba ìyìn wa fún oore ọ̀fẹ́ náà. Bàbá wa túbọ̀ máa fi ọ̀rọ̀ yé gbogbo ọkàn tí ó máa wo fídíò yìí nígbà gbogbo. Fi oore ọ̀fẹ́ rẹ bá mi fi fún wọn. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó máa yé wọn. Olúwa tí wọ́n bá ti wá ń ṣe ohun gbogbo tí Olúwa sọ látẹnu mi wákàtí, jẹ́ kí ogun ayé wọn kó máa ṣẹ́. Nípa ọpẹ́ jẹ́ kó máa ṣẹ́. Nípa ìyìn jẹ́ kó máa ṣẹ́. Ẹ̀mí mọ́ ṣe wọ́n ní ọlọ́pẹ́ nígbà gbogbo. Jẹ́ kó lè máa yìn ọ́, jẹ́ kó lè máa gbé ọ̀gá. Orílẹ̀-èdè jẹ́ kó wà lálàáfíà. Ìjọba ẹ̀ka kọ̀ọ̀kan tó wà lórílẹ̀-èdè, Olúwa jẹ́ kó wà lálàáfíà. Títí kan ẹ̀ka ti àpapọ̀ àti ẹ̀ka àwọn aṣòfin pẹ̀lú ẹ̀ka ètò ìdájọ́. Olúwa òdodo rẹ jẹ́ kó fẹsẹ̀ múlẹ̀ láàrin wọn. Ìmọ́lẹ̀ rẹ jẹ́ kó jọba. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, 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 hallelujah.